Ẹ káalẹ́ gbogbo ọmọ káàárọ̀ oòjíire season wà ló ń sọ̀rọ̀ mi báyìí. Ọ̀rọ̀ pàtàkì kan ló jẹyọ lálẹ́ yìí tí mo ní mo láti fi tó wa létí. Ẹ jẹ́ má bínú gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá. Ẹ bá ṣe ń rí ètò yìí ẹ bá máa pín ètò yìí ẹ wọlé kẹ́ bá pín ètò yìí kẹ́ fi tó àwọn èèyàn wa létí. Torí ọ̀rọ̀ tá a máa sọ kó lè má pọ̀ àmọ́ ó ṣe pàtàkì. Ó dẹ̀ jẹ́ ara àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn wa ò mọ̀ ń pa ẹ̀. Ṣé rí ìwé òfin tó ń pè ní 1999 constitution yìí ìwé òfin ìlú ẹgbẹ̀rún méjì ọdún ó dín kan 1999 ìwé yẹn ìwé irọ́ ni. Mo dẹ̀ fẹ́ kẹ́ wá mọ̀ kinní kan. Ṣé rí àtẹ́lẹ̀ ìwé yẹn gangan nǹkan tó yẹ kó gbé ìwé yẹn dúró kò sí nínú ẹ̀ o. Mo dẹ̀ fẹ́ ṣàlàyé fún wa. Àwọn oníkakí yẹn gẹ́gẹ́ bá ṣe sọ ṣé mọ̀ kí mo ti máa ń tẹnu mọ́rọ̀ wọn pé àwọn oníkakí wọ́n rẹwà jẹ ni. Mo fẹ́ fi eléyìí hàn wá ká lè mọ̀ ìdí ẹ̀ tí a ṣe ní iná ní àdúgbò wa, tá a ṣe ní títì, tá a ṣe nílé ìwòsàn, tá a ṣe nílé ìwé, tá a ṣe lómi, tá a ṣe ní ìdáàbòbò gbogbo kìíní yẹn. Ìdí ẹ̀ ni pé nígbà táwọn oníkakí máa gbé òfin lé wa lórí wọ́n dìídì máa fún àwọn ìjọba àdúgbò ẹ jẹ́ ká pè ní local government wọ́n dìídì máa fún wọn ní agbára. Ìtumọ̀ yẹn ni pé kò sí agbára lọ́wọ́ wọn nínú ìwé òfin yìí. Ẹ jẹ́ ká lọ síbi tí mò ń sọ yẹn mo máa fi hàn yín sí. Ẹ jẹ́ ká débẹ̀ kẹ́ fojú ara yín rí. Wọ́n kọ́ lédè èdè Gẹ̀ẹ́sì màá gbìyànjú àti túmọ̀ ẹ̀ sí èdè Yorùbá kí gbogbo wa lè mọ̀ tí ó ń lọ. Mo kàn máa sáré ṣe báyìí ẹ jẹ́ ká débẹ̀. Apá kẹjọ nínú ìwé òfin yẹn apá keje sí kẹjọ òun ló máa jẹ́ ibi tí ọ̀rọ̀ yẹn wà. So ẹ jẹ́ ká tẹ̀síwájú ká lọ wo bẹ̀ torí kó lè yé wa. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa náà ni. Ṣé rí gbogbo ibi báyìí mo fẹ́ kọ́kọ́ wo ibi báyìí náà. Ṣé rí ibi báyìí wọ́n sọ pé ní ibi báyìí gangan ibi báyìí gangan kì í ṣe ibòmíì. Wọ́n sọ pé 768 local government areas la ní ní Nàìjíríà. Òun làwọn oníkakí wọ́n pín ilẹ̀ wa wọ́n pín. Ẹ jẹ́ kí n wo ti máa rí kíní àwòrán kan tí mo gbé sílẹ̀ nígbà tí kọ́kọ́ wọlé. Ṣé rí àwòrán yìí àwòrán tẹ́ ń wò yìí àwòrán yìí ṣé rí tẹ́ bá rí àwọn kankan àwọn ìlà funfun yẹn ṣé rí àwọn ìlà funfun yẹn òun yẹn ni local government areas tí wọ́n pín káàkiri ní gbogbo ilẹ̀ Nàìjíríà. Ó wá já sí 774 local government area. Ntí ó wá tí mo fẹ́ fàyọ ńbẹ̀ tó lè ṣe pàtàkì jù ni pé tó ṣe pàtàkì jùlọ ni pé gbogbo àwọn local government yẹn wọn ò ní agbára láti wọn ò ní agbára nínú ìwé òfin tí mo fi hàn yẹn ìwé òfin 1999 constitution yẹn ení wọn ò dẹ̀ torí wọn ò ní òfin yẹn wọn ò ní ẹ̀tọ́ sí pé kí àwọn náà kan mú owó kan gba bíi budget owó tó máa fi máa ṣe tún àdúgbò ṣe tó máa fi máa ṣe títì tó máa fi ṣe iná tó máa fi ṣe omi. Gbogbo owó yẹn kàkà kó wà lọ́wọ́ àwọn local government wa ọwọ́ ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ náà gbé owó yẹn sí ọwọ́ wọn. Ẹ dẹ̀ mọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ ṣe làwọn máa jókòó sórí owó yẹn. Wọ́n dẹ̀ jókòó sórí owó yẹn torí pé kò sí òfin yẹn nínú ìwé òfin tí mo fi hàn yín sìn. Ẹ jẹ́ ká lọ bẹ̀. Mo kàn fẹ́ lè fi ṣe kí n fi ṣàlàyé ọ̀rọ̀ kó lè yé wa náà ni mo ṣe gbé jáde bẹ́ẹ̀ yẹn. Mo bọ̀ máa ṣe báyìí náà ẹ jẹ́ n ṣe báyìí kẹ́ lè rí. So ìyẹn ni mo ṣe ṣe yẹn. Now ẹ jẹ́ ká padà sí ibi tí mò ń sọ yẹn. Ẹ jẹ́ ká lọ síbi ìwé òfin yẹn. So mo fẹ́ lọ sí section 7 ibẹ̀ ni mo fẹ́ kẹ́ rí gangan. Ṣé rí báyìí wọ́n ní the system of local government by democratically elected local government councils is under the constitution guaranteed and accordingly the government of every state shall subject to section 8 of this constitution ensure the existence under law which provides for the establishment of structure, composition, finance, functions of such councils. Wọ́n kọ pé wọ́n lè ní àwọn structure yẹn àmọ́ kò sí òfin tó sọ pé ẹbí irú ti local government ṣe pé wọ́n ní àṣẹ nínú ìwé òfin pé yes local government o
wọ́n máa dá dúró. Ẹ jẹ́ kí n wá fi ibi tí ó ṣe pàtàkì jùlọ yẹn kí n fi hàn yín. Mo kàn fi hàn yín, eléyìí kó lè yé wa ní o. Ọ̀rọ̀ yìí tẹ́ bá dẹ̀ gbọ́, màá fẹ́ kẹ́ fi tó àwọn ọmọ káàrọ̀ oòjíire létí torí ó ṣe pàtàkì gan-an. Kódà àwọn tó fẹ́ dìbò, tẹ́ bá mọ̀ tó fẹ́ dìbò, ẹ fi eléyìí tó wọn létí. Àwọn tí a dẹ̀ fẹ́ gba òmìnira, eléyìí tún jẹ́ ara tí a máa tún fi sọ fún wọn pé ẹ̀tọ́ wa gangan là ń jà fún, pé ìrẹ́jẹ ní 1999 constitution yẹn bá wá, òun ló bá dé. A dẹ̀ torí ẹ̀ gan, torí ìrẹ́jẹ yìí, ìrẹ́jẹ ló fi ṣe àtẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ ìlú Nàìjíríà. Wọ́n gba gbogbo àlùmọ́ọ́nì wa lọ́wọ́ wa, wọ́n dẹ̀ ń kó jẹ. Wọn ò dẹ̀ jẹ́ kí àwa tí a ní nǹkan ká ní àǹfààní yẹn. Ara ta ṣe fẹ́ máa lọ òun náà rè. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú díẹ̀. Mo fẹ́ mú ibi tí mo lọ yẹn lọ sọ́dọ̀ yín. Mo fẹ́ fi ṣàlàyé fún yín. Ṣé rí bí báyìí? Ẹ máa lọ sí 7 subsection 6B. Wọ́n kọ́kọ́ kọ́ ń bì wá pé ẹ jẹ́ ká ka A and B. Mo fẹ́ ká ka A and B. A rè. So màá kà fún àkàlórí. Wọ́n ní the National Assembly shall make provisions for the statutory allocation of public revenue to local government councils in the Federation. Ìtumọ̀ yẹn ni pé àwọn ìjọba àpapọ̀ wọ́n á pèsè owó fún ìjọba àdúgbò, ká pè bẹ́ẹ̀ yẹn, local government. Wọ́n á pèsè owó yẹn fún gbogbo 774 local government areas. Wọ́n á pèsè ẹ̀. Tọ́mọdé á pèsè ẹ̀, wọ́n máa gbé fún ìjọba ìpínlẹ̀. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ìpínlẹ̀ ìyẹn ni state o. So ẹ jẹ́ ká wá wo nǹkan tí ìjọba ìpínlẹ̀ máa sọ lórí ẹ̀. Ẹ wá wo eléyìí o. Wọ́n á ní sìn ní ìjọba ìpínlẹ̀ yẹn bí, mo fẹ́ kẹ́ wá wo eléyìí o torí ó ṣe pàtàkì. Wọ́n ní the House of Assembly of a state shall make provisions for the statutory allocation of public revenue to local councils within the state. So ìjọba ìpínlẹ̀, owó tán bá gbà fún gbogbo local government wọn, ọwọ́ wọn ló máa wà. Àmọ́ nínú òfin yìí, wọn wá sọ pé ìjọba àdúgbò pé wọ́n máa gba owó yìí, wọ́n dẹ̀ máa fi ṣe tí ó yẹ ká ṣe ní àdúgbò. Ìyẹn ni èmi níná o, èmi lómi o, èmi ni títì o, èmi ni ilé ìwòsàn o, èmi ni ilé ìwé o, ètò ìdáàbòbò. Wọn kò sí òfin tí ẹni bẹ́ẹ̀ ṣe ń kà ń sìn. ń tọ́kọ nìyẹn o nínú ìwé òfin o. Ó ṣe pàtàkì kí gbogbo wa mọ̀ kíní. Ó ṣe pàtàkì torí náà tẹ́ bá ṣe ń gbọ́ ètò yìí, màá fẹ́ kí ẹ bá wa pín. Màá fẹ́ kí ẹ bá wa pín kó lọ yíká torí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ kàbìtì, ọ̀rọ̀ ńlá gan-an ni. Lórí ọ̀rọ̀ yìí, ìtumọ̀ tí wọ́n kọ́lẹ̀ yìí ni pé torí pé àwọn ìjọba àdúgbò yẹn, local government, wọn ò ní agbára. Àwọn gómìnà tí owó tó yẹ kó fún àwọn tó ń ṣe ètò ìjọba àdúgbò yẹn, local government yẹn, wọ́n á kó sápò, wọ́n á máa ná fùtàfùtà. Ìjọ tó bá wù wọ́n, wọ́n á rán owó sí ẹni tó bá wà ní tó wà tí ẹ gbà, ẹni tí ẹ dìbò fún ní local government. Ìjọ tó bá wù wọ́n á fún wọn ní nǹkan kan, tí ò bá dẹ̀ wù wọ́n ní fún wọn ní nǹkan kan. Torí kò sí nǹkan kan nínú ìwé òfin yìí tó sọ fún wọn pé wọ́n láti ṣe kíní, pé àṣẹ ni. Kò sí àṣẹ lórí owó tí wọ́n gbélé wọn lọ́wọ́. Kò sí àṣẹ rárá. Mo dẹ̀ fẹ́ ká wá mọ̀ kíní kan. Àwọn tí ẹ̀ ń dìbò fún ní local government, tẹ́ ẹ̀ ń sọ pé ẹ̀ ń sáré kiri lọ dìbò fún wọn, wọn ò ní nǹkan kan láti ṣe fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wà nínú ìwé òfin yìí o. Tán bá kó gbogbo owó yẹn jẹ, kódà kò sí òfin tó dá wọn dúró o. Tí wọ́n bá kó gbogbo owó yẹn mì pátápátá, tẹ́ bá gbé wọn lọ sílé ẹjọ́, kò sí òfin nínú ìwé yìí o tó dá wọn dúró. Kódà ẹjọ́ yẹn á ṣòro dá torí wọ́n máa bí wọ́n pé ẹjọ́ nínú constitution kí ni wọ́n sọ nípa ìjọba àdúgbò, ìjọba local government. Ẹ jẹ́ ká pè ní ìpínlẹ̀ kékeré, àwọn ìpínlẹ̀ kékeré, ẹ jẹ́ ká pè bẹ́ẹ̀ yẹn, àdúgbò àbí ìpínlẹ̀ kékeré. Wọ́n á ní kí ni wọ́n kọ nípa òfin wọn ló gbé fún wọn. Àwa ní lè dáhùn.
kẹ́ máa wo iṣẹ́ burúkú tí àwọn oníkàkí tí wọ́n gbé lé wa lórí o. Ara ta ṣe sọ pé a fẹ́ ká ṣe referendum nìyí o. Ṣẹ́rí tá bá ṣe referendum yẹn, gbogbo wa à á lọ́wọ́ sínú nǹkan tí wọ́n máa kọ sínú ìwé òfin àpapọ̀. Ìyẹn ní ìkejì, a dẹ̀ tí máa sọ pé tipátipá o, wọ́n láti fi àyè lẹ̀ pé àwa tá bá fẹ́ máa lọ o, à ń lọ, à á dìbò. Ìdìbò yẹn, nǹkan tá bá ti sọ nínú ìdìbò yẹn pé a fẹ́ máa lọ, à ń lọ náà ni. Torí lọ́wọ́ tá wà yìí o, a ní ìjọba tó múnádóko, wọ́n ń fìyà jẹ wá ni, wọ́n rẹ́ wa jẹ. Tí wọ́n sọ fún wa pé a ní ìjọba democracy, irọ́ ńlá ni. Ó yẹ kí ìjọba àdúgbò àbí ìjọba ìpínlẹ̀ kékeré, local government, ó yẹ kí wọ́n ní àṣẹ nínú constitution tí mo fi hàn yìí. Kò sí àṣẹ ń bẹ o. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí i, wọ́n ní àwọn ilé ìjọba ní ìpínlẹ̀, ìpínlẹ̀ ńlá state, pé wọ́n máa ṣe àyè láti pèsè owó nínú owó tí à ń gbà wọlé nínú ìjọba fún ìjọba àdúgbò àbí ìjọba ìpínlẹ̀ kékeré, jẹ́ ká pè bẹ́ẹ̀ yẹn, nínú ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣoṣo bẹ́ẹ̀ yẹn. Àmọ́ wọn wá sọ ntí àwọn ìpínlẹ̀ local government tó máa fi owó yẹn ṣe, wọn sọ. Wọn ò dẹ̀ sọ pé ìgbà báyìí ló máa gbà. Wọn ò sọ pé àwọn náà wọ́n ní ẹ̀tọ́ láti gba owó yẹn. Ó yẹ kó sọ bẹ́ẹ̀ pé wọ́n ní ẹ̀tọ́ láti gba owó yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ti National Assembly. Ó yẹ kó sọ báyìí pé the local government area of a state shall make provisions for statutory allocations of the public revenue to cater for local government services across the state, across the local council. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ìtumọ̀ yẹn ni pé owó tí wọ́n bá ti gbé lé àwọn ìpínlẹ̀ àdúgbò kápẹ́ bẹ́ẹ̀ yẹn, tí wọ́n bá ti gbé lé wọn, wọ́n á fi tún àdúgbò ṣe. Èmi ni náà ni o, èmi lómi ni o, èmi àwọn kan bẹ́ẹ̀ yẹn. Ẹ lè bí wọ́n tí wọ́n bá ní irú àṣẹ yẹn lọ́wọ́ ń bẹ̀ yẹn. Àmọ́ ẹni tá máa lọ bá ní àwọn àdúgbò kan sí àdúgbò kejì pé ẹ wá o, nínú ìwé òfin o, iṣẹ́ yín ni kékeré pèsè iná fún wa o, ó wà nínú ìwé òfin o. Àmọ́ kò sí nǹkan kan tọkọ nínú ìwé, wọ́n fún wọn ní àyè. Kẹ́ bá mọ̀ pé wọ́n fi kíní yẹn bò wá lójú, wọ́n fi ìyà jẹ wá gidi gan ni. Torí náà mo fẹ́ kí gbogbo wa ká lọ ro ọ̀rọ̀ tí mò ń sọ yìí o. Ẹ yẹ̀ wò, tí ò bá yé yín ẹ tún play padà kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lórí kíní. Àwọn local government wa, wọn ò ní agbára kankan rárá. Kódà kò sí agbára nínú ìwé òfin tí wọ́n gbélé wọn lọ́wọ́ rárá. Kódà tí gbogbo àwọn tí ẹ̀ ń gbé sí ipò local government tán bá jí owó, tán bá gbé owó àdúgbò lọ, owó tí state government bá gbélé wọn lọ́wọ́, kò sí àṣẹ kankan nínú constitution pé wọ́n láti gbé owó fún wọn. Tán bá gbé owó yẹn, tán bá gbé wọn lọ sílé adájọ́, kò sí òfin tẹ́ lè fi mú wọn báyìí pé wọ́n jí owó yìí. Torí nínú tó bá ti jẹ́ council o, èèyàn fún rẹ̀ ẹ lè ṣe, ó ṣeé ṣe pé kẹ́ lọ ṣe private case. Àmọ́ pé council, kò sófin nínú constitution tó fún wọn lágbára kankan pé kó ṣe báyìí pẹ̀lú owó yẹn. Kò sófin. Torí náà mo fẹ́ kẹ́ ro ẹ̀yin tẹ́ lọ ń dìbò pé tẹ́ bá ti dìbò tí pátì yín bá ti wọlé, pátì tẹ́ dìbò fún, tó bá ti di ọ̀rọ̀ pé owó àdúgbò, ìjọba ìpínlẹ̀, gbogbo àwọn ìpínlẹ̀ ṣe ló ń jókòó lé orí owó yẹn, wọ́n dẹ̀ wọ́n á pín fún àwọn tó wù wọ́n. Kò dẹ̀ sí àṣẹ nínú ìwé òfin tí mo kà fún yín sìn tó sọ fún wọn pé wọ́n láti ṣàlàyé ibi tí wọ́n gbé owó yẹn sí, àwọn tí wọ́n kó fún, nǹkan tó fi ń ṣe ní local government. Kò sí nǹkan kan tó sọ bẹ́ẹ̀ ń bí báyìí, ṣé bá rí. Wọ́n kàn sọ pé wọ́n kàn máa pèsè owó ni ó tán. Wọ́n kàn sọ pé wọ́n ní state wọ́n á ṣe àyè láti pèsè owó nínú owó tó ń wọlé fúnjọba, wọ́n á pèsè ẹ̀ fún local government, ó tán. Wọ́n sọ pé okay o, wọ́n á pèsè ẹ̀ o, wọ́n á fi ṣe báyìí fún local government, wọ́n á fi ṣe náà, kò sí nǹkan kan rárá bẹ́ẹ̀. Torí náà ẹ̀rí ń sìn pé nǹkan tí gbogbo àwọn àdúgbò wa, àwọn àdúgbò oríṣiríṣi àdúgbò ta níbẹ̀ yẹn tí ò ṣe rọrùn, torí gbogbo owó tó yẹ kó máa wọbẹ̀, àwọn state government wọ́n ń jókòó lórí ẹ̀. Wọ́n ń jókòó lórí ẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́, ẹ jọ̀ọ́
ẹ lọ pín fún àwọn èèyàn wa. Ó dẹ̀ ṣe pàtàkì ara nǹkan báyìí náà bá nílò ká fi sọ kó máa sọ àwọn èèyàn wa jí kí wọ́n lè gbéra kán dẹ̀ dúró lápapọ̀ wọn pé referendum yẹn ó gbọ́dọ̀ wáyé torí pé kí ni o ìjọba àpapọ̀ o wọ́n rẹwà jẹ wọn ò fún ìjọba àdúgbò ní agbára láti lè fi jẹ́ pé wọ́n máa gbé owó lé wọn lọ́wọ́ wọ́n á sọ pé wọ́n á dẹ̀ sọ nǹkan tí wọ́n máa fowó yẹn ṣe àwa ará àdúgbò àádẹ́ lè ní ẹ̀tọ́ náà gẹ́gẹ́ bí àṣẹ yẹn pé ká bí wọ́n pé owó tí wọ́n gbé fún yín pẹ̀lú àṣẹ tó wà nínú constitution yẹn kí lẹ fi ṣe ẹ wá ṣàlàyé fún wa. Lọ́wọ́ tá a wà yìí wọn ò ní kò sí òfin kankan tó sọ fún wọn pé kí wọ́n wá ṣàlàyé owó tó máa gbà fún wa. Kò sí òfin kankan tó máa pé kán gbé pé wọ́n láti gba owó yẹn wọ́n láti fi ṣe báyìí kò sófin kankan nínú ìwé kò sí o kò sí rárá ni tí ọmọ yẹn yín. Torí náà ó ṣe pàtàkì gan-an ni gbogbo àwọn local government wa kò sí agbára nínú ìwé òfin tí mo fi hàn yín. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí màá fẹ́ kẹ́ fi tó gbogbo ọmọ káàárọ̀ òjíire létí. Ó ṣe pàtàkì mo ti sọ lórí platform kejì Citizen.Ti ẹ jọ̀ọ́ ìwádìí wọlé ẹ bá subscribe náà sórí Citizen.Ti àti Oduduwa TV Radio 2 máa fi gbogbo kíní sórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ máa rí a dẹ̀ máa fi sórí Facebook náà ẹ máa rí tiẹ̀. Àmọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ṣe pàtàkì gan-an ni kódà kókó ọ̀rọ̀ gan-an ni ibi yìí ṣe rí ọ̀rọ̀ tí àṣírí ta tún sìn òun ni àtẹ́lẹ̀ ohun gbogbo nínú ìjọba torí kẹtórí ìjọba ìpínlẹ̀ ìjọba àdúgbò láti wà ìjọba àdúgbò dẹ̀ láti ní agbára tiẹ̀ ẹ̀tọ́ fún àwọn èèyàn àdúgbò tí ìjọba àdúgbò láti pèsè tí ó dẹ̀ máa fún ó yẹ kí àwa ará àdúgbò ká ní àṣẹ nínú ìwé òfin láti bí wọ́n ní pé òfin sọ báyìí o kí lè ṣe báyìí o ẹ pèsè a ní ìbéèrè fún yín o. Lọ́wọ́ tá a wà yìí a ní àṣẹ kankan láti bí wọ́n ní kankan torí wọ́n kàn sọ ibi tí wọ́n sọ̀rọ̀ yẹn dé ni pé ìjọba ìpínlẹ̀ wọ́n lè pèsè owó fún wọn wọ́n lè pèsè owó fún wọn ni kì í ṣe dandan tẹ̀rí yàtọ̀ yẹn. Torí náà ó ṣe pàtàkì o gbogbo àwọn tó ń dìbò tán láwọn lọ dìbò ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wọn kẹ́ gbé ọ̀rọ̀ yẹn náà ẹ̀yin náà gbé yẹ̀wò báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí torí kókó ọ̀rọ̀ gangan rèé ara nǹkan tá máa fi pín kúrò lórí lábẹ́ Nàìjíríà òun gangan rèé torí àwọn tí wọ́n gbé òfin ilẹ̀ ó yẹ kí a ti ṣe referendum lórí ẹ̀ tá bá ti ṣe referendum ni kì bá ti di báyìí àbá ti dá wọn dúró pé wá àfẹ́ o tá bá a ti béèrè pé irọ́ o àwọn ìjọba àdúgbò wọn ò ní àṣẹ nínú ìwé òfin yìí o irọ́ o ẹ padà àṣẹ yẹn láti wọlé ká tó gba òfin yìí wọlé o a ti sọ àmọ́ wọ́n dìídì bò wá lójú wọn ò jẹ́ ká mọ̀ wọ́n gbé òfin yìí wọ́n gbélé wa lórí láì bí wá ní ìbéèrè láì fún wa ní àyè láti ṣe ìdìbò lórí ẹ̀ bóyá àgbà o àbá kọ́ tọ́lá mi yé yín ó ṣe pàtàkì ọ̀rọ̀ tá à ń sọ yìí o àtẹ́lẹ̀ gbogbo ìjọba pátápátá òun ni ìjọba àdúgbò láìsí ìjọba àdúgbò kò lè sí ìpínlẹ̀ láìsí ìpínlẹ̀ kò lè sí ìjọba àpapọ̀ wọ́n dẹ̀ ń rẹwà jẹ láti ní ìjọba àdúgbò kò sí iná kò sómi kò sí títì kò sí ilé ìwòsàn kò sí àlàáfíà kò sí àǹfààní kankan gbogbo owó tó lè yẹ kó máa kó fún àwọn ìjọba àdúgbò ìjọba àpínlẹ̀ ń jókòó lé owó yẹn torí pé kò sófin nínú ìwé òfin kò sófin tó sọ pé rárá o ẹ gbọ́dọ̀ gbé owó yẹn fún àwọn local government o local government fún rẹ̀ wọ́n dẹ̀ láti ṣe nǹkan báyìí pẹ̀lú owó yẹn o tó máa ti ṣe bẹ́ẹ̀ yẹn àwa lè ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ará àdúgbò láti lọ bí local government owó tó ń fún yín ẹ jọ̀ọ́ ẹ wá ṣàlàyé kí lẹ fi ń ṣe torí ó wà nínú ìwé òfin ọ̀tọ̀ ni pé ká sọ pé a máa ṣe nǹkan ọ̀tọ̀ ni pé kí òfin sọ pé wọ́n láti ṣe tọ́rọ̀ mi yé yín ń tà ń sọ̀rọ̀ o ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó yé wa mo fẹ́ kí gbogbo wa ká lọ ro kíní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ àbí 10 ọ̀rọ̀ yẹn jẹ́ kó tẹ́ tó àwọn èèyàn wa létí kẹ́sàlàyé fún wọn à ń múra lẹ̀ ni o pé ṣẹ́rí àwọn ọ̀rọ̀ tá à ń sọ sìn
à ń sọ àwọn èèyàn wa jí ká lè mọ̀ pé ẹ̀tọ́ wa là ń jà fún ara ń ta ṣe fẹ́ lọ fún òmìnira òun ni n tí mo gbélé yìí kódà ọ̀rọ̀ yìí ṣe kókó nǹkan tá a lè lọ sọ fún àwọn gbogbo ará àdúgbò ni pé n tó ń ṣẹlẹ̀ rẹ o ara tí ẹ̀ ṣe ní àǹfààní ládùúgbò yìí ni pé ìjọba ìpínlẹ̀ ń jókòó sórí owó tó yẹ kó jẹ́ owó ti àdúgbò wọ́n dẹ̀ jókòó sórí ẹ̀ torí pé kí ni o ìwé òfin tó gbélé wa lórí wọ́n yọ agbára kúrò lọ́wọ́ ìjọba àdúgbò ní agbára láti ṣe nǹkan kan rárá kódà àwọn tán bá yàn sípò wọn ò ní tọ́wọ́n bá fẹ́ dá wa lóhùn tábà bí wọ́n béèrè ẹ̀tọ́ wọn nítorí kò sí nǹkan kan nínú ìwé òfin tó sọ pé wọ́n láti dá wa lóhùn ìbéèrè kò sí nǹkan kan rárá nínú ẹ̀ tí wọ́n mi yé yín torí náà ẹ jẹ́ kó yé wa o ọ̀rọ̀ yìí ṣe pàtàkì o bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ bá máa pín ètò yìí ẹ sọ fún àwọn èèyàn wa kí ekulé kó sọ fún toko tó bí òwe ń gbàjẹ́ yẹn ẹ̀gbà àní ojú báyìí lọ àmọ́ ọ̀rọ̀ yìí mo kàn ní ká ṣe ń ṣókí màá fẹ́ tẹ́ bá ti gbọ́ ọ̀rọ̀ yìí ẹ pín yíká fáwọn èèyàn kí ẹ fi tó àwọn ọmọ káàárọ̀ òjìrè létí pé àwọn tó ń tẹ̀ àná ẹ má dìbò àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé tẹ́ bá ti dìbò ní 25th of February yẹn ìjọ́ kejì ẹ̀ tó máa sọ pé wọ́n ti yan èèyàn kan ti wọlé bíi olórí ìjọba àpapọ̀ ní local government olórí yẹn wọn ò ní àṣẹ láti gba owó láti fi owó ṣe nǹkan kan nínú àdúgbò yín o torí kò sí nínú ìwé òfin rárá ẹ rí pé Ojoro nìyẹn òun lẹ̀ ń wò yẹn tó àríjù báyìí lọ Sita.Ijoba ló ń kí yín o a dúpẹ́ lọ́wọ́ gbogbo wa náà fún ọ̀rọ̀ ìjàngbara yìí iṣẹ́ tàdé ṣe gbogbo àgbáyé ti mọ̀ pé a fẹ́ gbòmìnira yìí àmọ́ iṣẹ́ ṣìpọ̀ lọ́wọ́ wa àwọn àtúntò kan wà tá a máa ṣe díẹ̀díẹ̀ la máa tún gbogbo kìíní ètò gbogbo wa la ní ipa láti kó nínú ọ̀rọ̀ ìjàngbara yìí àmọ́ mo fẹ́ kó yé yín pé ara iṣẹ́ náà òun ni eléyìí tí a gbé kalẹ̀ yìí o tí gbogbo wa bá ti mọ àwọn àṣírí báyìí lápapọ̀ wa à lè mọ ìgbésẹ̀ tá a máa gbé àbá tèmi máa mú wá ni pé kí gbogbo wa kọ́kọ́ mọ̀ báyìí pé ìwé òfin tá a bá tún tò a lè tún nǹkan kan ṣe rárá tá a bá tún tò a lè kúrò nù wọn Nàìjíríà yẹn tá a bá ti wá tún tò tó má ti wá sọ pé tá a bá kọ́kọ́ yà ìwé òfin ká wá gbé ìwé òfin mi lẹ̀ nínú ẹ̀ aláti wá sọ pé ẹ láti fààyè lẹ̀ fún wa o àwa tá a fẹ́ lọ o a máa dìbò lórí ẹ wá fẹ́ lọ àbẹ́ àfẹ́ lọ a máa dìbò lórí ẹ̀ mo dẹ̀ mọ̀ pé tá a bá dìbò lórí ẹ̀ pẹ̀lú gbogbo lè tá à ń ṣàlàyé yìí ṣàṣà nínú wa ló máa sọ pé a fẹ́ dúró sínú ìyà yìí ṣàṣà torí náà ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ fi tó gbogbo ọmọ káàrọ̀ òjìrè létí ẹ fi sọ fún àwọn ọ̀rẹ́ yín ẹni kan pín sílé kan pín sí ọ̀nà gbogbo ibi tí ẹ bá ti tí ọmọ káàrọ̀ òjìrè bá ti wà ní ìpínlẹ̀ ní ilẹ̀ káàrọ̀ òjìrè ẹ jẹ́ kán mọ àṣírí yìí torí púpọ̀ nù wa àmọ́ nǹkan burúkú tí àwọn ìjọba ti ṣe mo tún sọ lẹ́ẹ̀kan sí o ìjọba àdúgbò wọn ní agbára kankan rárá nínú ìwé òfin àwọn ìjọba àdúgbò ìpínlẹ̀ wọ́n dẹ̀ ń sáré sí wọn gba wájú gbẹ̀yìn pé kí wọ́n máa rí agbára kódà wọ́n gbìyànjú wọ́n náà pé wọ́n ń purọ́ fúnra wọn ni wọ́n náà wọ́n ń gbìyànjú láti sọ pé àwọn jíròrò lórí ẹ̀ ń parí ẹ̀ ńgbà tí wọ́n máa padà lọ sórí National Assembly wọ́n wá yọ kúrò wọ́n ní àwọn ò ṣe pé kó àwọn fẹ́ kó bó ṣe wà nìyẹn àwọn tẹ́ ń pè lórí ní state àwọn ló ń fìyà jẹ àwa ará àdúgbò àwọn ló ń fìyà jẹ wa o wọ́n dẹ̀ ń fìyà jẹ wa torí pé àwọn tí wọ́n gbé òfin lé wa lórí wọn ò bí wa kán tó gbófin lé wa lórí o ìyẹn 1999 constitution wọn ò bí wa àdìbò lórí ẹ̀ o wọ́n kàn gbé lé wa lórí irọ́ tó dẹ̀ wà ń bẹ̀ òun là ń jìyà ẹ̀ yìí o ẹ ṣàlàyé fáwọn ọmọ káàrọ̀ òjìrè o ìmọ̀dájú báyìí ná Sita.Ijoba ló kí yín ẹ ṣeun adúpẹ́ o ẹ bá wa subscribe sórí Sita.Ijoba lórí YouTube ẹ jọ̀ọ́ àrọ̀ yín ẹ dẹ̀ subscribe sórí Oduduwa TV radio lórí YouTube kẹ́dẹ̀ bá máa pín ètò yìí náà bá ṣe ń gbọ́ lórí Facebook ó máa jáde mẹ́ẹ̀ láìpẹ́ yìí ẹ ṣeun adúpẹ́ o ó dìgbà kan náà àtúmọ̀rí yín bá Sita.Ijoba ló ń kí yín ẹ ṣeun ẹ bá wa fi ọ̀rọ̀ tó ṣe pàtàkì yìí fi tó àwọn ọmọ káàrọ̀ òjìrè létí kí wọ́n mọ̀ kẹ́dẹ̀ fi fídíò yìí hàn wọ́n kó lè yé wọn ọ̀rọ̀ yìí ṣe pàtàkì gan torí gbogbo ìbẹ̀rẹ̀ gbogbo ìlú pátápátá òun ni ìjọba àdúgbò wọ́n dẹ̀ ń rẹ̀ wá jẹ́ torí náà kò sí mélòó nù àwọn tí wọ́n ti pè tó ń jẹ́ pé local government pé ẹ wá ṣàlàyé ara yín náà lè sọ̀rọ̀ náà lè ṣàlàyé fún yín
púpọ̀ ni wọ́n tẹ̀lé má dá yín lóhùn torí kò sáṣẹ kankan nínú ìwé òfin pé wọ́n láti pèsè nǹkan kan fún yín. Kò sí àṣẹ kankan ńbẹ̀. Kò sí àṣẹ pé okay wọ́n láti gba owó yẹn wọ́n á dẹ̀ fi ṣe nǹkan báyìí. Kò sí irú nǹkan bẹ́ẹ̀ nínú ìwé òfin o. Ẹ jẹ́ kó yé wa. Àríjù báyìí lọ, ẹ ṣeun. Season 1 ló kí yín, a tún máa sọ̀rọ̀. Ó dìgbà kan náà, ẹ ṣeun. Láìpẹ́ yìí ó máa jáde. Tẹ́ bá ṣe ń rí ètò yìí, ẹ bá wa máa pín. Ẹ pín yíkáyíká kí ó tó gbogbo ọmọ káàrọ̀ oòjíire létí. Ẹ ṣeun. Ó dìgbà kan náà. Ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé ẹ bá subscribe sórí Season 1 lórí YouTube. Oduduwa TV Radio náà lórí YouTube. Ẹ ṣeun. Ó dìgbà kan náà. Ó dàbọ̀.